eléyìí bẹ́ẹ̀ bá fún ní òkú ní kò ní dàkẹ́rù ní about 3 months ago no shortly before Ramadan mo sì wà ní United Nations conference kan ní Qatar so President Muhammadu Buhari ní àwọn àgbẹ̀ yòówó àgbẹ̀ kí ni wọ́n rí yòówó àgbẹ̀ kí ni wọ́n rí tó bí o ṣe wá ọ̀tọ̀ ní tó mo sọ lọ́wọ́ ọ̀tọ̀ ní ilé gbé jáde. Happy birthday to you, Allah. Happy birthday to you, Allah. Happy birthday to you, Allah. Many, many happy returns. I support you, láyé. I support you, láyé. I support you, láyé. I support you, láyé. Asani foundation. I support you, láyé. Happy birthday, happy returns. Happy birthday to you, Allah. Happy birthday to you, happy birthday to you. Happy birthday to you, Allah. Happy birthday to you. Many, many happy returns. Happy birthday to you. Láti Àṣàní Àlùbáríkà Foundation lábẹ́ ọ̀gá wa Alhaji Kudirat Àṣàní Ọláyínká Ẹ̀rí Oṣó ọmọ Àlùbáríkà ọ̀làní birthday Mọ̀lánà Sheikh Al-Mukhtar àná birthday wọn látọ̀dọ̀ Àṣàní Àlùbáríkà Foundation àwọn náà present bàbá fẹ́lẹ́ fún birthday wọn ẹgbẹ́ náà tóbi. Mo dúpẹ́ lọ́wọ́ Àṣàní Foundation mo lè gbọ́ aládùúgbò pé ilal aman ajá Àṣàní subhanaka Allahumma la ilaha illallah subhanaka Allahumma Abila Mudida Allahumma la ilaha illallah Ọlọ́run fẹ́ wọn la ilaha illallah Àṣàní àwọn ẹ̀ka fún ẹ Ọlọ́run fún wọn la ilaha illallah àwọn ọ̀tá kú yìí Ọlọ́run fún wọn. What you say?
Látara Mọ̀lánà Sheikh Al-Mukhtar wọ́n fún foundation National Albarka ní 200,000 naira. Ọlọ́run jẹ́ ní bàbá Mọ̀lánà Sheikh Al-Mukhtar pẹ́. Bí Mọ̀lánà ṣe wá sí lọ́wọ́. Wọ́n yẹ wá 1 million tí bàbá àdínì Nàìjíríà máa ń ná lójúmọ́. Bàbá àdínì ayé òní gba bára fún yín. Kásílẹ̀sì ó kó bá mi ní Sátidé. Gbogbo omi tí bá ti pàdé báàgì bàbá àdínì of Nàìjíríà 100,000 lọ́wọ́ bò mí. Kò ní ká fún ẹ̀mí fi èlé.